أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما. A kí gbogbo wa, a sì kí gbogbo àwọn ọ̀tọ̀kùlú ní ilẹ̀ Yorùbá kálẹ̀ káàkiri ní gbogbo ibi yóò kí a bá wà. Pàtàkì jùlọ ní èní mo fẹ́ rọ̀ wá. A rí publication kan tí àwọn kan pera wọn ní NIMEG. Ẹ dójú tì wá púpọ̀ jù, ẹ sì dójú tì ẹ̀sìn Islam. Àtẹ̀yìn àti gbogbo ẹ̀yin àfáà tí ẹ̀ ń gbé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kálẹ̀ káàkiri. Ẹ jẹ́ ojútì àti ìbànújẹ́ fún Islam. Ìtumọ̀ tí mo sọ pé ẹ jẹ́ ojútì àti ìbànújẹ́ fún Islam. Ẹ kọ̀, ẹ ò bá olè wí. Ẹni bí tí olóhun tó gbé nǹkan rẹ̀ sí ẹni kò dá. Ẹ ò bẹ̀rù àyá Kùránì tó sọ pé yawma tubla sarair. Ọjọ́ kan mọ̀mọ́ ni. Tí wọ́n tú ẹrù ẹnì kọ̀ọ̀kan wa kalẹ̀, ẹrù ẹnì kọ̀ọ̀kan wa ni wọ́n wí fa. Wọ́n ò sọ pé ẹrù gbogbo ayé kálukú gbé ti ẹni wa. Lọ́jọ́ tó ẹgbẹ́ ọmọdé nafsi nafsi tí kálukú ọmọ dúró ara rẹ̀, ẹ ò sì bẹ̀rù Ọlọ́run ọba. Ọlọ́run ọ̀rọ̀ tẹ́ ń sọ kálẹ̀ káàkiri. Àkọ́kọ́ jùlọ ni pé kí ni ìdájọ́ lórí tí àwọn èèyàn méjì bá ń jà, tí wọ́n bá ń ṣe fàǹfà? Kí ni òfin wí lójú ọ̀nà ṣẹ̀ríà? Kí ni òfin wí lójú ọ̀nà àti súnnà? Ẹ̀yin yìí lẹ́ẹ̀mọ̀ sọ fáyé pé súnnà 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 lẹ gbé dání. Ṣé súnnà náà lélẹ́yìí? Àwọn publication yìí tẹ̀ ń gbé kálẹ̀ káàkiri ṣé ẹ fi àyè súnnà kalẹ̀? Àwọn èèyàn méjì ń jà. Gbogbo yín, gbogbo ẹ̀yin àfáà yẹn wá mú. Tí wọ́n jẹ́ pé irú yín báyìí làwọn èèyàn bá ń kọ́kọ́ ń pàdé kí kan tó rí Islam ni. Islam ni wùyàn ṣe. Wallahi al-azim summa billahi allazi la ilaha illa huwa. Tó bá jẹ́ pé irú yín báyìí lèèyàn kọ́kọ́ ń rí kó tó rí pé sọ pé òun pàdé tí ń jẹ́ Islam. Wallahi Islam ni wùyàn ṣe. Ẹ tún wá fẹ́ gbé bẹ́ẹ̀, ẹ ò gbèlú, ẹ sí pẹ̀lú ìlú, ẹ mọ̀ ìṣẹ̀dálẹ̀ ìlú. Ẹ wá wò sùnsùnsùn. Ẹni mufti Ògbómọ̀ṣọ́ òkèw, ẹni Mukadam Waisin òkèw, ẹni Faru Ulama ọmọ kankan, ẹni inú àbélò gan ṣẹ̀ṣẹ̀ ń kéw lọ́wọ́ ni. Ó kì í tí kì í bá ṣe pé bẹ́ẹ̀ náà lẹ bá wí, àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí kì í bá ṣe bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ náà lẹ bá wí. Ẹ̀yin ṣe é la ẹnu yín gbàgà kẹ́ pa àwọn ará Ògbómọ̀ṣọ́ mẹ̀sìn. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Àwọn NIMEG ẹ sọ ọ̀rọ̀ kan tó burú jáì. Ẹni Ògbómọ̀ṣọ́ ò tí provide àwọn tó mọ̀wé nínú àwọn àfáà tó mọ̀wé tó dàbí ti Yunusa Pauliat tẹ́ndí kalẹ̀ káàkiri pé wọ́n fẹ́ máa ṣe competition pẹ̀lú àwọn Kristẹni. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ìyìn fẹ́ sọ̀rọ̀ politically, but ẹ jẹ́ kí n mú politics kan bọ̀ fún yín ní àárọ̀ yìí. Ní ẹ̀yìn gbogbo àwọn àfáà rádaràdá tẹ́ wá kó bá Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn yìí. Kí ni nǹkan tí Yunusa wí nípa ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tó gbé ẹ̀sìn lérí kankan? Mùsùlùmí lòun kíní kankan àwọn gbé súnà kálẹ̀ káàkiri, àwọn gbé súnà kálẹ̀ káàkiri. Local government márààrún tó wà lọ́ndà Ògbómọ̀ṣọ́ local government pátápátá ìlà àwọn Christians iná ti padà gbà. Wọn ò dédé fẹ́ gbà á láti lè challenge nǹkan tí Yunusa ń wí ni. A rí ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí tó mọ̀ọ́mọ̀ tó dìbò fún wọn wípé ẹ̀yin Christians o, Ọlọ́run mọ̀ wípé àwa pẹ̀lú yín àjọ wà ní pẹ̀lú tọmọ yìí sì fẹ́ wí ní ìsìn a ò wá ní sí pẹ̀lú rẹ̀ mọ́. A kò fẹ́ kan fi hàn pé kan náà ni wà l'Ógbómọ̀ṣọ́. Ìbẹ̀ nínú Christian yẹn tó yẹ pé àjọ pàdé níbì kan lóde kan tí ń sọ pé ẹnìkan kan ò lè yà wọn pẹ̀lú mùsùlùmí bó sì lè yà wọn pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe. Torí ìdílé ìyá wọn wọ́n ṣe nǹkan báyìí, ìdílé bàbá òun wọ́n ṣe nǹkan báyìí, ẹ̀gbọ́n ìyá òun wọ́n ṣe báyìí, ìyá òun ẹ̀sìn tó dì mú ni, bàbá òun ẹ̀sìn tó dì mú ni, òun gan fún ara òun Christian lòun ṣe. Ṣé mùsùlùmí lòun fẹ́ bú lòun ní bú ìyá òun ni, àbí Christian lòun fẹ́ bú, àbí oníṣẹ̀ṣe lòun fẹ́ bú lòun ní bú bàbá òun? Mo fẹ́ kí ẹ jẹ́ kí gbogbo wa kálọ̀rì mọ̀ kíní kan. Ní òpin ìgbà tó bá ti dé afẹ́fẹ́ mọ́ fi ìfẹ́ nú mọ́ fi ṣe gbogbo nǹkan tá à ń bá fẹ́ mọ̀ tá a fẹ́ mọ̀ ṣe. Wàláì Ọlọ́run yóò bí wa tó bá dijọ́ ìgbéǹde àkíyàmọ̀.
jẹ́ ká tún jọ bira wa léèrè wò dáadáa ṣé torí Ọlọ́run ẹ fi ń ṣe tẹ́ ń ṣe gbogbo ẹ̀yin àfáà tẹ́ wọn á jáde pé ẹ̀yin Yunusa ṣe dáadáa Yunusa ṣe dáadáa Yunusa ṣe dáadáa onímọ̀ ni ẹ búra ẹ jáde kẹ búra pé kèsì wo lẹ gbà mo ń challenge gbogbo yín ní gbogbo ẹ̀yin tẹ́ wá láti Ìlọrin yẹn àti gbogbo ẹ̀yin tẹ́ wá láti Ìbàdàn tẹ́ rojọ́ kálẹ̀ káàkiri ẹ búra pẹ̀lú orúkọ Ọlọ́run bá pé kèsì wo lẹ gbà ẹ ti ń ṣe wàhálà yín bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ wá padà ṣètánì ní sọ wọ́n ń bá yín níṣẹ́ jẹ́ ẹ wá rò pé ẹ ṣe dáadáa ẹ búra bí kèsì wo lẹ gbà pé kò torí Ọlọ́run lẹ fi ń ṣe ẹ ò lè ṣe torí Ọlọ́run kọ́ náà ọba kọ́ mọ́ dùn tí yín náà ṣe ẹ need publicity ni ọ̀pọ̀lọpọ̀ tá à ń rí lórí YouTube ní ìsìn àwòrí yín rí náà ọ̀pọ̀lọpọ̀ tá à ń rí lórí WhatsApp kálẹ̀ káàkiri àwòrí yín rí náà ẹ fẹ́ justify owó tẹ ẹ gbà Ọlọ́run bí yín wallahi tallahi gbogbo iṣẹ́ tẹ fi ṣe lọ́lọ́run kò fi dàrú mọ́ yín lọ́wọ́ ẹ wo nǹkan tí bàbá wa nú àgbẹ̀ lò tán sọ ẹ wo ẹ lè torí ẹ fẹ́ torí ayé ká mọ́ bù mí ká mọ́ ṣẹ̀yẹ́ mi ká mọ́ bù mí ká mọ́ ṣẹ̀yẹ́ mi ẹ sì dáràn Ọlọ́run ọba ẹ̀yin ò bẹ̀rù Ọlọ́run ọba mọ́ ẹ̀ ń bẹ̀rù àwọn èèyàn tẹ́ gbà tọwọ́ wọn ẹni tẹ́ ẹ̀ bá pàdé rí tẹ́ ẹ̀ rí ẹ̀ bá Yunusa pàdé rí ẹ̀ bá wọn lówó lu ẹ̀ bá wọn pàdé rí torí pé ẹnìkan ti lówó lọ́wọ́ ẹ wá jáde ní ìsìn nínú gbogbo yín láàrin yín pẹ̀lú Ọlọ́run ṣé ẹ ti bá ẹnìkan dúró nínú àwọn ètò nínú ilé ṣé ẹ ti bá ọba Ògbómọ̀ṣọ́ jókòó kẹ́ ẹ gbọ́ tẹnu rẹ̀ a very wonderful king who accommodate everybody pẹ̀lú regard pẹ̀lú respect ẹ wá ń jẹ̀bi Ọlọ́run lọ lára kábíyèsí ọba Ògbómọ̀ṣọ́ ni o kírísítẹ́nì ni o ṣé tán bá yọ Yunusa sí Paul náà fẹ́ gbé síbẹ̀ àbí Joseph ẹ bíra yín léèrè kábíyèsí tó fẹ́ yọ tó bá yọ kúrò ó fẹ́ gbé Paul sí ni àbí ó fẹ́ gbé Joseph síbẹ̀ àbí ó fẹ́ gbé díkìn kan wá ní kọ́wádìí ìmáàmù fún wa l'Ógbómọ̀ṣọ́ ẹ béèrè lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn nǹkan tí ó fi ní jẹ́ gbogbo Yunusa kò jẹ ìmọ̀ tí ó mú Yunusa kó kúrò ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ló ti ṣe kalẹ̀ lílànà òfin gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń sọpọtì láàrin pẹ̀lú Ọlọ́run ọba yín ẹ lọ rí kó túbà Yunusa ẹ lọ kó láti ìgbà tó ti bẹ̀rẹ̀ tó fi dì sí ẹ lọ rí gbé jáde kẹsàn ọ̀rọ̀ Ọlọ́run tó bá wà nínú rẹ̀ fún wa tí kì bá ṣe pé current affairs ni máa ń rọrùn nígbà tá a lọ bí ìyàwó lágbájá nígbà tá a lọ bí ìkómọ lágbájá ẹ mọ bu wọn mọ́ ẹ mọ nà wọn mọ́ ẹ mọ jà mọ́ ṣé wútúbà nu mọ́sálà Ọlọ́run mú gbogbo ẹ̀yà fà yìí Ọlọ́run ní fi ilẹ̀ wàláhì tàláhì èmi gan kọ́ lóun mú mi lórí àwọn nǹkan tí mo máa ń sọ tó bá jẹ́ pé fẹ́ẹ́ nù mo bá fi ń ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń bí ìwé dákun àyè wà fún yín láti make comment ẹ bú mi ẹ yẹ̀yẹ́ mi tẹ́kùn bá fi parọ́ torí inú mi ń dùn pẹ̀lú bẹ́ẹ̀ tí ṣe ń ṣe torí ń fi agbára kún agbára fún mi ni ẹ ò bẹ̀rù Ọlọ́run ní ẹ̀yin àfáà tẹ́ ń kóra yín kálẹ̀ káàkiri láti Ìlọrin yìí ni ẹ wá sọ Islam ẹ wá sọ di tìjára ẹ sọ di ibi tẹ́lẹ̀ fẹ́ mọ́ fi pawó nílé lóko ẹ sọ di jẹ Ọlọ́run mú yín gbogbo yín torí pé ẹ fẹ́ lórúkọ kámọ̀ yín ní kò sọ́nà tẹ́ kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe tí o lè fi mí kó wó náà ẹ jókòó sórí YouTube kẹ́ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ pé láàrin pẹ̀lú Ọlọ́run lẹ́ fi sọ ẹ má fi òdodo kẹ́ má fi sọ̀rọ̀ yín tẹ́ bá fẹ́ monetize ẹ̀ fún ẹ tó pé ẹ mọ̀ rí o ẹ rí monetization wà ń bẹ́ẹ̀ kò dìgbà ọ̀rọ̀ tó bá sọ ni wọ́n ń kó jọ monetization yẹn kì í sígbà tó bá ẹsẹ̀ ọ̀rọ̀ àti iṣẹ́ rẹ ní ó kó jọ láìsí pé òun bẹ̀bẹ̀ fún ẹ dákun ẹ bá mi subscribe ẹ dákun ẹ bá mi like ẹ dákun ẹ bá mi share wọ́n sọ òdodo kó wo báwọn èèyàn follow rẹ mò ní follow rẹ dúró lórí òdodo èèyàn ni ó mọ sọ fún pé ǹjẹ́ gbọ́ wà sí tí a fà yìí sí ǹjẹ́ gbọ́ kíní kẹtọ́ sọ ha ikú dàmí ọmọ pé bí kíní ti ṣe rí ni wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe olórí burúkú yín bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé àwọn olórin kiri bẹ́ẹ̀ lẹ́ ń tẹ̀lé àwọn aṣẹ́wó kiri bẹ́ẹ̀ lẹ́ ń tẹ̀lé Bobrisky kálẹ̀ káàkiri ẹ wá tún wá dé ní ìṣẹ́ wá ti wá rí pé òkè Ògbómọ̀ṣọ́ ti ní problem ibẹ̀ ẹ̀ ti fi ìgbẹ́ ti lè máa rí owó Ògbómọ̀ṣọ́ ní problem ẹ wá rí pé bẹ́lẹ́gbẹ́ ti fi lè bá máa jẹ wàláhì Ọlọ́run bá yọ lọ́rẹ̀ ẹ̀mí ọba wa fún wa pẹ̀lú ògo Ọlọ́run lórí òdodo tó gbẹ́sẹ̀ sí gbogbo èyí tẹ̀ ń lo aburú lára wọn pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀san tó náà bá máa san fẹ́ ni ibi Ọlọ́run san fún yín tó bá yẹ pé bó ṣe rí nínú mi mo fẹ́ fi fún yín ní èpè tí mo máa ń ṣẹ́ lẹ́yìn ìfẹ́ ṣe publicly ní èpè tí mo máa ń ṣẹ́ fún yín lẹ́yìn tó mo fẹ́ ṣe publicly kò ní dáa ni ẹ ò bẹ̀rù Ọlọ́run ni ẹ jáde sí gbogbo ayé nìsín kẹ́ sọ fún wa pé ibi tí ọba Gandhi ti fẹ́ yọ Yunusa ni ẹ̀yin ni meg ẹ jáde kẹ́ pé ibi tí gbogbo ẹgbẹ́ orí burúkú tẹ̀ ń lórí fọ́ọ̀mù kálẹ̀ káàkiri wọ́n máa ń fi yín lówó ẹ̀ wọ́n á lórí fọ́ọ̀mù ẹgbẹ́ àti ríyùn ẹ̀yin tẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé nìsín àti ríyùn láti bẹ̀rẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́
àwọn tí wọ́n ti irú rẹ̀ ní ẹni ṣe ẹ béèrè orí burúkú onídàámọ̀ ẹ̀yìn àfa yìí náà ibo náà ti sọ pé ká máa fọlọ́pàá mọ kí mùsùlùmí ọmọ fọlọ́pàá kó mùsùlùmí kálẹ̀ káàkiri ẹ̀yin olórí burúkú àfa ẹ̀yin olórí burúkú ni torí gbogbo ẹni tó bá rí ọ̀rọ̀ Ọlọ́run ọba tó bá pàtì tó bá jẹ́ pé tètè náà máa tẹ̀lé orí burúkú ń dà láàmú orí burúkú ń dà yín láàmú tí ẹ bá sọ pé ẹ ti ṣe orí burúkú ẹ ti fi àárọ̀ ṣiṣẹ́ ẹ ti fọ̀sán ṣiṣẹ́ ẹ ti wá múrọ̀ lẹ́yìn ẹ ti wá ń dàrú tí kì bá ṣe bẹ́ẹ̀ lẹ́ bá rí ṣé ìkọ̀yẹ́kẹ́yìn obìnrin kí ni nǹkan tí Kùránì wí lórí táwọn èèyàn méjì bá ń jà ṣé kò ní kẹ́ wádìí ní kẹ́ wádìí ní kẹ́ wádìí ní kẹ́ wá pa gbogbo wọn kò kẹ́ wájú ṣé ẹ̀yin ti ṣe yún ok ẹ ti ká sọ pé torí pé àwọn ìdílé ayélujára òdòwó lọ́wọ́ ni ẹ pé ká pé bẹ́ẹ̀ ni ṣé nítorí wọn bá wí náà nù pé tẹ bá pàdé àwọn olówó àti tálíkà tá máa ń jà ẹ̀kọ́ tó lówó òun ni kẹsà jókòó ti ẹ̀yin àtẹ̀yìn àtòfin àtọlọ́pàá gbogbo yín ẹ wá di kan náà ẹ wá invite àwọn ilé ẹ wá kójà yàbọ̀ àwọn èèyàn èmi bẹ́ẹ̀ ni kẹ́ lè kójà yàbá mi o ẹnìkan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé lórí òdodo ìmọ̀ wa bí wọ́n ṣe mú mi níjọ́sí tí mo lọ sí àtìmọ́lé nígbà tí mo dóhùn múra àwọn èèyàn tó ti tẹ̀lé mi nílá látìmọ́lé o tó ní mo bá débẹ̀ mí náà tó kọ́ àwọn èèyàn ní nǹkan máa sọ nǹkan tí ń ṣẹlẹ̀ fáwọn èèyàn ni mo sì tún mọ ra àwọn èèyàn láti inú àtìmọ́lé náà máa ti mọ kọ́ àwọn èèyàn já àti inú àtìmọ́lé náà kan ti kọ́ mi káwọn ẹlòmíì ti kọ́ mi ní tíra tí mo àmọ́ sá ni ẹ tún fi agbára kún agbára fún mi àwọn tẹ́ni kán mọ́ gbé kán mọ́ lọ rí mọ̀ pé wọ́n kálẹ̀ kájẹ ẹ̀ ń fa agbára kún agbára fún wa ni ó sì fi hàn wá wípé ẹ̀yin gángan lẹ́sìn gbogbo èèyàn afátẹ̀ntẹ̀lẹ̀ mú ẹ ò lẹ́sìn tẹ bá lẹ́sìn ni ẹ ò ní ṣe báyẹn tẹ́ bá kẹjọ wá báyìí ẹ wá wo gbogbo olú Ògbómọ̀ṣọ́ pátápátá ẹ wá rí àfa kankan tẹ́ lè pè jókòó pé ẹ̀yin àfa yẹ wá ẹ̀yin àfa yẹ wá ẹ̀yin àfa yẹ wá ẹ jẹ́ kájọ gbé kíní sójú ọ̀nà ṣẹ̀ríà ìdáàbò kíní ó ṣẹlẹ̀ tọ́jú pé ẹ̀yin àfa tẹ́ lè rí nǹkan ṣe ní kankan tó wà nílùú ní mẹ́ẹ̀kẹ́ wà very careful o tí wọ́n bá bí yín dá ẹ ṣó fèsì ara yín kì í ṣe lórí orúkọ èmi Zubairu Muhammed Taofeek ni mo ẹ jáde síta ká lójú yín èmi Zubairu Muhammed Taofeek ni mo ń sọ̀rọ̀ yìí ẹ̀yin gẹ́gẹ́gẹ́ àtìyín lídà yín ẹ jáde síta ẹ ṣe fídíò ẹ jẹ́ kárí yín ká mọ orí ẹ̀yin tẹ́ ń ṣe. nígbà tá a lálọ́ kírun ní ìdí òun ní kírun àwa lọ kó tó dijọ́ náà a lọ rí sanko a lọ ṣe gbogbo agbéhan gbogbo ayé pé à ń sanko bí tágbé ti fẹ́ lọ rí kí yídì torí pé Ọlọ́run wà pẹ̀lú sáàkì abáàkì ṣé àkì ẹ lọ béèrè ọlọ́pàá wo ló fẹ́ sọpá fún un lówó DSS wo ló fẹ́ sọpá fún un lówó Ọlọ́run bá dó tì wá pẹ̀lú pé a ò ní apádà kí nígbà tí orí burúkú fẹ́ dá yín láàmú orí the same ilẹ̀ tá a lọ rí sanko kò tẹ̀lé wà láìtẹ̀lẹ̀ gbogbo ẹni tó bá lórí gorí ilẹ̀ yẹn lórí àbòsí pẹ̀lú gọ́lọ̀ kò ní jèrè àwọn ọmọ rẹ̀ torí pé a lọ rí ṣiṣẹ́ kalẹ̀ àwa lọ rí ṣiṣẹ́ kankalẹ̀ ibi tẹ́ níwọ̀n gbọ́dọ̀ ṣe àwa lọ rí túnbẹ̀ ṣe tán ẹ̀yin wá rí bẹ́ẹ̀ pé ibi tẹ́ tún pé ìpínlẹ̀ mílíkì wónú àwọn olórí burúkú tán bú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin náà tún wá láyà wọ́n tún wá ń pè yín pé bẹ́ẹ̀ lẹ́tì ṣe program wàláhì tàláhì ẹ ó mọ̀ jìyà lábẹ́nu ní tẹ́ni táyò ní tẹ́ni lè pariwo jáde fáyé ṣé tọ́lọ́ wọn bá sọ fún yín nìyẹn àwọn èèyàn jìyà wọ́n ṣe wàhálà lábẹ́ struggle yẹn nìkan nínú wa kú ṣé ẹ wòrán yẹn wá bá wa níbi tẹ́gbẹ́ tí ń gbàgbé dín jókòó ọ̀kọ̀ọ̀kan lọ́mọ ọ̀yọ́ tẹ́ ẹ mọ wíbẹ̀ ẹ mọ̀ kú mọ́ ẹ̀yin gangan fúnra yẹn tí kú bá wà kànlẹ̀kùn ní sọ kẹ́ ẹ sọ pé ẹ ti ṣetán láti fẹ́ kú but in term ibẹ̀ kọ́ là ń lọ ọjọ́ ọ̀rọ̀ gbogbo yín bọ̀ lọ́kọ̀ọ̀kan àwọn òdìdí ká kí lẹ̀ ń bẹ̀bẹ̀ kiri sí fún náà kí ni ẹ̀ ń bẹ̀bẹ̀ kiri fún ẹ̀bẹ̀ lórí kíni ẹ lọ bí ẹ̀bẹ̀ ibi tẹ́ bá gbé tiri pé kò ṣe bẹ̀bẹ̀ ẹ lọ rí bọ́lọ́pàá dìde ibi tẹ́ bá rí bẹ́ẹ̀ pé ẹ fi ń báyìí táìmì ni nígbà wo ni táìmì yẹn gan ò ní expire ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín yín sọ ọ̀lẹ̀ wọn o gbogbo ẹ̀yà fàtẹ́ lọ conspirators ní gbogbo yín kátàkátà lámàkì yín sọ ọ̀lẹ̀ wọn o gbogbo yín là ń save àwọn wáàzì yín tẹ̀ ń ṣe àtọ̀rọ̀ burúkú tẹ̀ ń sọ nípa Ògbómọ̀ṣọ́ ń tẹ́ ẹ̀mọ̀ tẹ́ lẹ́ẹ̀mọ̀ gbogbo yín là ń save wàláhì gbogbo yín láàmú súnmọ́ bí pẹ̀lú orúkọ burúkú tẹ́ sọ nípa Ògbómọ̀ṣọ́ súnmọ́ bí láì èmi sọ fún yín pé àwọn ò bá yín jà irú tẹ́ fi bá wa jà àwọn ò fi bá yín jà pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tábà wá fi kí n tẹ́ fi bá wa jà tábà fi bá yín jà pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kíní kan tó dá mi lójújù nítorí pé tó àwà pẹ̀lú Ọlọ́run ọba wàláhì tálá àfihàn ṣẹ̀sìn ẹ̀yin àfa àtẹ̀ǹdà sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ wàláhì àfihàn ṣẹ̀sìn súnmọ́ bí láì lè zèmi tù Zubairu Muhammed Taofeek sọ fún yín pé a ó fi yín ṣe ẹ̀sìn àwọn ó tú àṣírí fún gbogbo ayọ́padà rí yín kí ló dé ẹ fi wá lọ́rùn balẹ̀ ẹ fi wá lọ́kàn balẹ̀ kẹ́jú ká sunun rí náà láti bó síbo ṣé kò sí atrocities nílọrin ni
ta ló bá yín dá sí ìwà zìnà tí wọ́n wò káàkiri àwọn àfáàtàn mutí káàkiri ńlọrin ta ló bá yín dá sí àwọn tó ń gbá ẹ̀wọ̀ ara wọn kálẹ̀ káàkiri ta ló bá yín dá sí àwọn tó ń ṣẹ́bọ́ kálẹ̀ káàkiri ta ló bá yín dá sí a ò rí ní àbá òmò ni tó ti tọ́ bá kàn wá ní dá sí gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ìbàdàn ní ta lọ́mọ yín níjọ́ tẹ ní káwọn èèyàn wa kàn mọ̀ bọ̀ wá lórí bá akírun ẹ pé kan búra nínú wọn a rí nínú wọn tó pé níbi program lọ́wọ́ àti pé nígbà tó fẹ́ kó mẹ́rin pé ẹ dákun tó Ọlọ́run ẹ bá wa gbàdúrà o àwọn ará Ògbómọ̀ṣọ́ kásámọ̀ yọ ìmáàmù wọn torí bí táwa ti ń jẹ ní ìsinmi níbi program ló ti ń sáré lọ tó ti fẹ́ lọ rẹ̀ ṣe mítìn tí ní sọmọ pé ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ará bí o ẹ dákun tó Ọlọ́run ẹ bá wa ṣàdúrà fáwọn ará Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ní jẹ́ ká yọ ìmáàmù wọn torí lọ́wọ́lọ́wọ́ báyìí ibi táwa ti ń jẹnu lójú gbogbo àwọn èèyàn láti sọ publicly ẹ ò bẹ̀rù Ọlọ́run ẹ ò bẹ̀rù Ọlọ́run ẹ ò bẹ̀rù tó ti gbogbo owó tu ẹrù wa kalẹ̀ wájú Ọlọ́run àwọn olórí burúkú ni yíwa wallahi ta'ala you people are disgrace to Islam you are disgrace to mankind tó ẹgbẹ́ ní tán pè ní Islam lára yín wallahi ta'ala àwọn èèyàn ní ṣe Islam tí àwọn èèyàn bá kọ́kọ́ bá yín pàdé kan tó bá bọ́n ṣe ń ṣe àlọ́ alápàdé bọ́n ṣe ń wẹ̀ wọ́n ká tó ń wẹ̀ jẹ́ náà bàtà mi ṣe gbogbo tí yẹn fi ń gba Islam tó bá jẹ́ pé ẹ̀yin ni wọ́n bá pàdé pẹ̀lú rúwa ìwà wallahi ta'ala àwọn èèyàn ní ṣe Islam instead tẹ́ fi lórí unite tẹ́ fi wá kóra yín kalẹ̀ pé ẹ wá o ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ṣẹ̀ríà ni o ẹ jẹ́ ká jókòó ẹ jẹ́ ká gbé tírà jáde ẹ jẹ́ ká wọ̀n wò ẹ jẹ́ ká gbé tí kálukú ẹ jẹ́ ká gbé kó lọ́kọ̀ọ̀kan èmi lọ sílẹ̀ Alhaji Monsuru náà lọ rí sọ̀rọ̀ torí pé mo ń bú Alhaji Monsuru mi ò sọ pé mi ò bú Alhaji Monsuru mo ń bú Alhaji Monsuru lórí struggle yìí ni mo sì sọ fún Alhaji Monsuru pé ẹ̀yin tẹ́ ẹ nílẹ̀ ń ná lé mi lórí tèmi náà ni mo ń ná lé yín lórí mi ò sọ ní kọ̀rọ̀ ní gbangba nínú wájú gbogbo àwọn èèyàn ni mo ti sọ láwọn tàjọ jókòó tàjọ fi sọ̀rọ̀ I go to his house pé mo ní confidence lọ́dọ̀ Ọlọ́run ọba pé Alhaji Monsuru lè ṣe mí láburú tá Alhaji Monsuru bá ṣe lóhùn láburú tó bá fẹ́ ṣe mí nígbà tí mo bá fi débi Ọlọ́run ọba ó ti take care without fear tí Ọlọ́run ọba ni mo bá dúró ẹ wo bí táwọn ti ń bá bọ̀ ẹnìkan pariwo ní ìsìn lórí platform wa wọ́n múrúkọ family àwọn lọ síbi kan níbi tí wọ́n múrúkọ family wọn lọ onítọ̀hún mọ bàbá wọn ó ti tó àṣírí wọn pé wọ́n wá àwọn lágbájá báyìí àwọn lágbájá lórí kíni ẹ̀yin àfáà lọrin tẹ́lẹ̀ kéwú dó gbogbo àwọn tó ń lojọ́ kálẹ̀ káàkiri àti padà wádìí gbogbo yín ọmọ àlè ní níbẹ̀ àwọn ọmọ wálé wa wá kéwú ni tẹ́ndébẹ̀ tẹ́tẹ́ fẹ́ sọ̀bẹ̀ ìdílé wọn mi ò ṣetán láti fẹ́ dárúkọ ṣùgbọ́n nígbà tá a bá ṣe tán tó pé àwọn adájọ́ ti kọ́ àwa náà pé ká mú lè dárúkọ yín ṣùgbọ́n tá a bá ṣe tán tá a bá fẹ́ gbé yín ìgbà náà láwọn àmọ́ mú fídíò yín sọ̀rọ̀ ti fídíò yìí ẹni tó sọ pé òun ọ̀dà sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mọ́ tó tún lọ rí dá sí ẹ̀yin nìkan kọ́ lẹ́ fẹ́ jìyà rẹ̀ àwọn ọlọ́pàá gan náà wọ́n fara gbà ṣé báwọn ọlọ́pàá náà wọ́n sọ pé wọ́n ní káwọn ọmọ dá sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mọ́ ṣé báwọn náà tún ṣẹ̀ṣẹ̀ pín lẹ́tà kálẹ̀ káàkiri pé káwọn èèyàn wa kàn mọ́ bọ̀ wá láti fẹ́ ṣe kìíní wallahi yasmika minan nas gbẹ̀ǹtẹ̀ bá lọ rí wallahi tẹ lọ́rùn ojú ti ṣí ẹ mọ́ déètì títí yín Ọlọ́run sì mọ̀ ṣe tiẹ̀ elétí kọ́ lọ́wọ́ wa àmọ́ yóò mọ̀ tó síbi dáadáa kíní kan ni mo fẹ́ kẹ́ lọ rí mọ̀ pé eégún tó bá kọ́kọ́ jó kí ni wọ́n wí ìran ní ó gbẹ̀yìn tí irọ́ bá sì lọ ní ogún ọdún ọjọ́ kan ṣoṣo ní dúdú ọba ibi tí gbogbo yín gbé ti jẹ̀bi ní pé ọ̀rọ̀ kan ṣoṣo ládúró lé lórí gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń lọ rí bọ́ sínú YouTube tẹ́ ń lọ rí rojọ́ kálẹ̀ káàkiri tẹ́ ń lọ rí tẹ gbogbo ìwé tẹ́ ń tẹ kálẹ̀ káàkiri ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo yín jọ ń sọ irọ́ kan náà lẹ́jọ́ ń pa èmi wá fẹ́ bí léèrè kíní kan níbo lẹ ti rí ìwé tí kábíyèsí ti sọ pé kí Yunus ọ̀pá mọ́ lọ níbo lẹ ti rí voice note tó sọ pé kọ́ ọmọ lọ níbo lẹ ti sọ fún yín pé tọ ẹ dákun mọ́sálásí yẹn afẹ́kádà sí méjì afẹ́sọ ẹgbẹ́ ibi kan sí ibi tí wọ́n ti mọ̀ sí kwaya tẹ́ fẹ́ fi sí chọ́ọ̀chì ogun kílẹ̀ wá ń jà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ní kámọ̀ wọ mọ́sálásí pé tá a bá wọ mọ́sálásí gbogbo tó wá wọn sẹ́lẹ̀ lẹ́fọ̀ lórí ẹ̀fọ̀ orí mufasiru ẹ̀fọ̀ orí gbogbo ẹ̀ kábíyèsí ní fún torí àlàáfíà ẹ wá lo apá àbìkan nínú ààfin kẹ lórí mọ́ fi step sírì torí pé kẹ mọ́ mọ́ ọjà sótó jà mbẹ́ ni ẹ lè dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ó mú píìsì wá àtúfẹ́ kírun ìdí ẹ wá ń lé wá kiri báwo gbọdọ̀ kírun yẹnu sáwọn wá fi ń lérí ẹ lọ kí ẹ̀yin àfọ olórí burúkú tẹ́ ń tẹ̀lé kiri sẹ́yìn òrí téèpù yẹn ni pé tẹ́ bá tó bẹ̀ kẹ́ lọ kírun òun fẹ́ rí ẹni tẹ́ fẹ́ fi ṣe ìmáàmù bẹ̀yẹn gbogbo bàtà fẹ́ pèyàn ọ̀dọ̀ DSS ẹbí tán béèrè káàkiri nù bẹ́ẹ̀ bá tiẹ̀ mú wọn ẹ̀dá kan àti ẹ̀fẹ́ mọ̀ ta ni ìmáàmù tán fẹ́ lò kílẹ̀ ń bá kiri ṣé ẹ̀fẹ́ lórí orí rẹ̀ bọ́ọ̀bì kan ni. ẹ̀ tó wá ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ kéékèèké tó yẹ pé kẹ́ wóríire fún wọn wá tó wá lórí bọ́ọ̀sì lórí platform wọn wá fẹ́ mọ háàkì wa wọn fẹ́ mọ rojọ́ wọn fẹ́ mọ bàá lórúkọ jẹ́ kálẹ̀ káàkiri àwọn náà tó lórí sí Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum kan lọ́tọ̀
wọ́n lọ sí kan lọ́tọ̀ láti fẹ́ mọ́ fi gbà lórúkọ jẹ́ nígbà wọn tó ṣí Christian ló tún agbátẹrù rẹ̀ láti fẹ́ mọ́ fi léwu náà mọ́ fi parọ́ kálẹ̀ káàkiri. Kí ló dé ẹ kú nídìí ọ̀tẹ̀ náà? Ẹ wò sí ẹgbẹ̀rún tí kú bá tọ́ kíkú ọ̀ka èmi mọ́ irú ìrìn àjò yìí, ẹ̀yin ẹgbẹ́ náà kíkú ọ̀ka èyí náà mọ́ irú ìrìn àjò yìí. Kí ni kẹ́gbọ́n fẹ́ sọ fún yín ní gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń dá sọ̀rọ̀ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ lọ rí sọ ara yín. Bàbá Mudiru Markaz Ọlọ́run bá yóò kẹ́ ní ogun, Ọlọ́run bá yóò bá lọ́rẹ̀ ẹ̀mí tó pọ̀. Bàbá Mudiru Markaz Ọlọ́run bá lọ́rẹ̀ ẹ̀mí tó pọ̀. Bàbá Mudiru Markaz àlàáfíà tó péye Ọlọ́run bá yóò bá wa ṣe fún yín. Níjọ́ tí wọ́n ti sọ fún gbogbo yín pé ẹ̀yin tẹ́ wà ní rọ́bìtà ní gbogbo South West àti Niger àti Delta àti kìíní gbogbo yín ẹ jáwọ́ kò ní lórí Ògbómọ̀ṣọ́ torí àwọn tó ní ìmọ̀ ń bẹ l'Ógbómọ̀ṣọ́ láti pé kan lè yanjú ọ̀rọ̀ ara wọn. Ṣé wọn sọ bẹ́ẹ̀ fún yín ni? Àwọn ṣúgà tó ní kó ti gbowó kò sọ́gbọ́n tó lè dá, wọ́n ti sọ fún ní rọ́bìtà kọjá ọkọ̀ kò ní nǹkan tí ó ṣe ó yá bọ́ sórí YouTube láti lọ rí irújọ́ torí pé kó lè bá justify owó tó gbà. Ẹ tún gbọ́ kó tún jáde kó tún sọ̀rọ̀ mọ́, a fẹ́ kó jáde, mo fẹ́ kẹ́ jáde. Ẹ jẹ́ kí mi pẹ̀lú kájọ ọmọ challenge àwa everyday kẹ́ ẹ mọ mú tẹ́ bá rí kẹ́ ẹ mọ mú jáde káwọ́ sì mọ mú tó bá wà lọ́wọ́ kájọ mọ mú jáde káwọ́ ẹni tí ó rẹ̀ torí pé orí òdodo la wa ẹ mọ̀ wá rọ́kálẹ̀ ká ẹ jẹ́ kájọ mọ ṣe bẹ́ẹ̀ fúnra wa láì sí pàǹdẹ́rù bara wa láì sí pàǹpọ̀lọ́pàá. Mo challenge anybody anywhere in the world kó wá bí mi Muhammed Taofeek Zubair kí wọ́n gbé fídíò sí wa wájú báyìí mo ṣe dúró yìí kọ́ sọ tiẹ̀ kí n sọ tèmi kọ́ sọ tiẹ̀ kí n sọ tèmi lójoojúmọ́ kájọ mọ́ ṣé báyẹn kán fún wa ní 1 week kán wá láwọn panel tí wọ́n judge nǹkan tí mi pè ní ìbàjọ́ sọ for 1 week. Àtọwọ́ àtọ́láwọ̀ àti gbogbo ẹ bọ́ sílẹ̀ ẹ jẹ́ kájọ wá jókòó síwájú kámẹ́rà báyìí kí n mọ sọ tí ó ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kẹ́yìn náà mọ̀ sọ ìpàtẹ́ ẹ̀kọ́ l'Ógbómọ̀ṣọ́ àti àwọn àfọ oníjẹkújẹ tán kóra àwọn obìnrin náà I never chop àwọn glutos ẹ wá kájọ jókòó 1 week 2 weeks kájọ ní debate pẹ̀lú yín. Ẹ máa kó tírà yín bọ̀ yín ò ní gbé tírà dání gbogbo yín máa wó ẹ kó tírà dání máa wó yín kẹ wá fi dìfẹ́ǹdì tẹ́ fẹ́ sọ l'Ógbómọ̀ṣọ́ ẹ mọ ọdẹ ẹmẹsẹ kàn dá wàhálà lẹ fún wa wàláì tàláì Ọlọ́run bí yín Islam ó sì bí yín léèrè ẹ ò ní mú jẹ bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan oṣù lóòótọ́ ọba. Kí ni kan mo ti fẹ́ sọ fún kẹlẹ́ rí mọ́ mo ti máa tẹnu mọ́ ní audios tí mo ti ṣe kọjá wípé mo ń bọ̀wọ̀ Ọlọ́run bá ní kọjá lógún ọdún. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.